قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run ọba àlékọ́lá tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣíwájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀ náà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fi malun wala banun. Owó ọmọ kò ní ṣàǹfààní àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlékọ́lá pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifak. Ọlọ́run ọba àlékọ́lá à ń fi àánú rẹ̀ a fi ń bẹ̀, à ń fi agbára rẹ̀ à ń fi ìjọkan ṣoṣo rẹ̀ a fi ń bẹ̀ wípé ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ọwọ́ dàrú. Àmín. Eléyìí ni ètò yín ètò wa Al-Basira èyí tí máa ń dé sí tìgbà ẹnìkọ̀ọ̀kan wa láti iléeṣẹ́ amútajérò 92.5 FM ní Kọ́lápọ̀ Ìṣọ̀lá Estate ní ìlú Ìbàdàn. À ń fi àánú Ọlọ́run bẹ̀ lọ́n iléeṣẹ́ náà Ọlọ́run má jẹ́ kó jóná. Gbogbo àwọn tí ẹ jẹ́ olólùfẹ́ iléeṣẹ́ náà Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú. Àmín. Gbogbo àwa tí a jẹ́ òṣìṣẹ́ ń bẹ̀ Ọlọ́run máa bá ní wà pẹ̀lú kálukú wa o. Àmín. Wọlá ọjọ́ kan oṣù Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah. Bákan náà àwọn tọ́lọ́ ń lò ń sábàbí tá a fi ń gbọ́ wa báyìí Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n dàrú o. Àmín. Wọlá ọjọ́ kan oṣù rẹ wọlá gbólóhùn la ilaha illallah. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wa náà tí ẹ sì ń tẹ̀lé òdodo Ọlọ́run máa bá ní wà pẹ̀lú kálukú o. Iṣẹ́ ẹ̀sìn kálukú Ọlọ́run bá ní fi àlùbáríkà tó pọ̀ sí. Àmín. La hawla wala quwwata illa billahi alil azim. Gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé bọ̀ lórí àwọn nǹkan tó máa ń gbé ní jáde kúrò nínú Islam tó jẹ́ pé orí alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà la dúró lé lórí láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta kan sẹ́yìn tá a sì ń ṣàlàyé rẹ̀ wípé number 1 bẹ́ẹ̀ tá a mọ̀ sí ẹbọ àti ṣàlàyé rẹ̀ àwa ń kó àwọn ẹ̀rí wá nínú Al-Qur'an Karim. A lè tí ì parí ẹ̀rí nínú Al-Qur'an tó ra aṣọ iye ọ̀nà tí Ọlọ́run bá lékè ọlá ti sọ̀rọ̀ nípa ẹbọ nínú Al-Qur'an àti àwọn aburú tí ń bẹ ń bẹ. Ẹ̀rí tí kálukú náà bá ń rí tá à ń rí kà tá à ń rí gbọ́ á mọ̀ yìí pé Qur'an ó bu ẹnu àtẹ́lu ìmọ̀ mú nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ọba àlékè ọlá. Níbo wá ni a ti rí lónìí tó jẹ́ wípé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí àti ẹbọ àti ẹ̀sìn ní ń dà papọ̀ mọ́ra wọn kọ́lọ̀ mọ́ sí ọ̀rọ̀ tiwa báwọn. A ti ń sọ àwọn àyá Al-Qur'an lọ ibi tá a dé ni wípé ọba tó dá wa gangan ó fẹ́ kásìkí ni o pé ọ̀ràn yẹn la gbọ́dọ̀ bọ̀ pa bọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ gbogbo tó bá ti lè jẹ́ ọ̀sẹ̀ bọ́ pátá gbọ́dọ̀ bọ̀ pa bọ́sẹ̀ kó lọ́dọ̀ wọn. Ló fi jẹ́ yí pé mùsùlùmí tí bá tún lọ ń ṣe ẹbọ àwa náà ò ní bá ṣe o torí lẹ́yìn èsì mùsùlùmí mọ́ ìgbà tó ti lọ ń ṣe ẹbọ wọn ti jáde kó nínú Islam ìwọ ẹ̀sìn tó yẹ ká pé fún àní pé fún o. Ẹbọ ìtẹ̀yàn gbọ́dọ̀ jìnnà sí ni ká lè bá wa mọ̀ wípé nǹkan ó ní agbára púpọ̀. Ká lọ sínú Suratu Al-An'am so aya 74 dé aya 81 nígbà tó lọ ń sọ̀rọ̀ ànábì wa Ibrahim alayhi salatu wassalam torí pé àwọn Yahudi wọ́n ń pe Ibrahim lára wọn, àwọn Nasara àwọn náà tó lára àwọn Ibrahim, àwa mùsùlùmí náà àwa náà tó ń fà mọ́ra wa pé àwa la ní. Bákan náà àwọn ẹlẹ́bọ àwọn náà tó fẹ́ máa kí nǹkan kankan kan nàbí Ibrahim. Ọlọ́run wá clear rẹ̀ ní Al-Qur'an Karim. Ọlọ́run ní Ibrahim kì í ṣe Yahudi o, bákan náà kì í ṣe Nasara.
bákan náà Ibrahim tẹ̀ ń wò yìí mùsùlùmí ni o ẹni tí ẹ̀sìn rẹ̀ mọ́ panagada ni o wa ma kana minal mushrikin ọlọ́run ní kò sì sí nínú ọ̀sẹ̀ bọ́ idan tó bá wá rí báwọn anabi wa Ibrahim alayhi salatu wassalam ọlọ́run fi ọ̀rọ̀ rẹ̀ sí àpẹẹrẹ fún ayé tó pọ̀ ká lè bá a mọ̀ wípé ọ̀ranyàn ni kéèyàn ó sá fún ẹbọ ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ Ibrahim fún wa tó jẹ́ pé òun náà ní bàbá àgbàgbọ́ nínú Al-Qur'an Karim ọlọ́run ní wa idh qala Ibrahim. wa idh qala Ibrahim li abihi azara atattakhidhu asnaman aliha inni araka wa qawmaka fi dalalin mubin. ọlọ́run ní wa idh qala Ibrahim li abihi. ìgbà tí Ibrahim ń sọ fún bàbá rẹ̀ Azar in tí Qur'ani gbé wá náà in tí Qur'ani bá gbé wá fún anú tàn ní ẹjẹ́ àmọ́ gbámú oríṣiríṣi ọ̀rọ̀ tarikh òun ni àbá rẹ̀ ń jẹ́ àwọn kan ó ní tarikh bìkà òun ni Qur'ani ní wa idh qala Ibrahim li abihi Azar ọlọ́run ní ìgbà tí Ibrahim ń sọ fún bàbá rẹ̀ Azar so àwọn kan ní ẹsẹ̀ rí èkéhe rẹ̀ ní alimuhim tí Qur'ani pè nù pé Azaru ní bàbá anabi wa Ibrahim ó ń sọ fún bàbá rẹ̀ pé atattakhidhu asnaman aliha ìwọ bá mi sọ́ọ̀mọ̀ mú àwọn òòṣà ní ọlọ́run wẹ́rẹ́ tó jẹ́ pé fúnra rẹ̀ náà lọ ragi tó ń gbẹ́ nígi lére tó wá ń forí balẹ̀ fún ẹwu bí tí ó tó dojúrú máwọn èèyàn lọ́wọ́ dé lónìí nígbà tí èèyàn bá wá ń gbé fọ́ síbi ogbó wà là ń rí ṣé ìsìláàmù nu téèyàn wá ń lọ ń forí balẹ̀ síwájú fọ́tò ṣéwù téèyàn ń forí balẹ̀ síwájú àwòrán ṣéwù kàlẹ́ndà ṣéwù tó wá ń forí balẹ̀ ṣé ìsìláàmù nu ẹ dákun kí ló fi yàtọ̀ sẹ́ni tó gbókúta kalẹ̀ tó forí balẹ̀ fún Ibrahim wa ń sọ fún bàbá rẹ̀ pé atattakhidhu asnaman aliha ìwọ bá mi sọ́ọ̀mọ̀ mú àwọn òòṣà sọ́ọ̀mọ̀ mú ẹ ní ọlọ́run ni inni araka wa qawmaka fi dalalin mubin. mo rí pé wà àtàwọn èèyàn rẹ tẹ́ ẹ jọ ń jọ́sìn fún òòṣà tẹ́ ẹ jọ ń jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run mo rí i wípé ẹ sí lójú ọ̀nà o ẹ kọ̀rẹ́ẹ̀tì o ọlọ́run wá ní wakadhalika nuri Ibrahima malakuta samawati wal ardi. ọlọ́run ní báyìí àwọn ọlọ́run wá fi àfihàn Ibrahim gbogbo ọlá sánmà pátá gbogbo agbègbè sánmà agbègbè ilẹ̀ àṣekáṣùfù àṣìgàgà fún Ibrahim wá rí ti ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ó rí tí wọ́n wà ń sánmà kìíní ó rí tí wọ́n wà ń sánmà kejì ọlọ́run àṣìgàgà rẹ̀ fún kí ló jẹ́ àṣìbẹ̀. waliyakuna minal mukinin. ọlọ́run ní kó lè bá a wà nínú àwọn tí wọ́n máa mọ̀ dájú wípé ọlọ́run lọ́lọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbẹ̀ ń ká tó máa lọ a gbọ́dọ̀ lọ gbọ́ yé wípé ìmọ̀ wo àmì máa wo iṣẹ́ ọlọ́run ntí máa ń lékún lára èèyàn ní iman èèyàn ò fi lè mọ̀ wípé ọlọ́run ọba àlékè ọlá ọba tó dá sánmọ̀ ọba tó dálẹ̀ ọ̀rọ̀ là ń sọ jáde lẹ́nu ẹ̀ téèyàn bá gbọ́ èdè mẹ́wàá papọ̀ níbo ni wọ́n stọ̀ mẹ́mórì káàdì wo ló wà nínú téèyàn fi ọmọ bọ́nú èdè kan mo ti lo èbó ní ìsìn mo tún lo yorùbá kódà a tún ti lo lárúbáwá àṣẹ̀ṣẹ̀ máa dánu dúró káṣẹ̀ níjẹ́ yọ kíṣẹ̀ títí lárúbáwá kò ń bẹ̀ kí n fi tèèbó sí níbo lọ́lọ́run gbé ọ̀rọ̀ sí bí wọ́n sì pa ọmọnìyàn kalẹ̀ tí wọ́n lára rẹ̀ lè rí storage kankan pébi tí wọ́n stọ̀ ọ̀rọ̀ sí ní níbo ní ti ń wá tó o bá lè ronú sóòsà lọ délé yàn ṣé igi lọ délé yàn sómi lọ délé yàn tẹ́ fi ń bọ omi ṣé iná lọ délé yàn ọba tó ṣe adúrú iṣẹ́ ìsáró ọmọnìyàn tọmọnìyàn bá lè máa ronú sísánmà àtilẹ̀ bọ́lọ̀ ń ṣe dá tó ronú sí òkè ọlọ́run tún ní afala yanzuruna ilal ibili kaifa khuliqat ẹ̀yin èèyàn sẹ́ẹ̀ lọ ronú bí mo ṣe dá ràkúnmí ni ràkúnmí tó jẹ́ wípé ó lè jẹun odidi oṣù mẹ́ta lẹ̀ ó lè mumi oṣù mẹ́ta lẹ̀ ràkúnmí sì ní kì í tún sọ ọ́ nù ó lè rìn láti bí ìlọ London wọn èyí sì jí igbe kò sí bàbá ńlẹ̀ tí wọ́n pàdé rẹ̀ lójú ọ̀nà kò tẹ́ ẹ bá sì ránṣẹ́ ibi tẹ́ ẹ rán ní ọ̀lọ́ so tẹ́ ẹ bá sọ fún kí máa lọ Èkó kọ́ ọ lọ sí Ìjọra nọ́mbà kìíní kan so ní street báyìí ọ̀rẹ́ nìkan tó ga lọ fún lẹ́tà yìí yóò máa lọ
tí ò sẹ́ni kankan tí ó dá dúró lójú ọ̀nà yóò máa lọ ni so yóò sì lọ ọbẹ̀ yóò sì débẹ̀ so ọmọ nìyẹn ká máa ronú ọlọ́run àwa á jẹ́ kí Ibrahim orí gbogbo agbègbè yìí kó lè bá wà nínú ẹni tó ṣe kí ni o tí yóò máa mọ̀ dájú. فلما جن عليه الليل رأى كوكبا. ọlọ́run ní falamma janna alayhi al-laylu ìgbà tó di pé òrùrù tí ilẹ̀ ṣú ibi tí Ibrahim ti ń wò káàkiri ti ń wò sí ọlọ́run káàkiri tọ́lọ́run ti fi gba gbogbo sẹ́mà hàn ó fa gbogbo ilẹ̀ hàn ọlọ́run nígbà tí ilẹ̀ ṣú ra'a kawkaban ló bá rí ìràwọ̀. qala hadha rabbi. ibẹ̀ ọgbẹ̀sọ̀ àwọn kan máa ní ànàbí Ibrahim wá sọ pé ọlọ́run mi rèé. tó a bá sọ pé ànàbí Ibrahim sọ pé ọlọ́run mi rèé ọlọ́run sọ nínú Suratul Ibrahim kọ́ ni ọlọ́run ní walaqad atayna Ibrahima rushdahu min qabl ọlọ́run náà ti fún Ibrahim ní ìmọ̀nà rẹ̀ tipẹ́tipẹ́ so inú ayé ọlọ́run jẹ́ kó yá pé Ibrahim ò sòsàrí láyé kò sánà bí ọlọ́run tó kọ́ jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kò sánà bí ọlọ́run tó kọ́ gba nǹkan mi gbọ́ lẹ́yìn ọlọ́run nǹkan mi fáírọ́ọ̀sì ẹbọ wọnú ọkàn nàbí ọlọ́run kankan síwájú mọ́lẹ̀ ọlọ́run ìdàn tó bá wà lánàá bí Ibrahim sọ pé ọlọ́run mi ni ó ti pèlè lọ́bọ̀ ọ̀nà ọlọ́run sọ pé wà máa kana minal mushrikin kò sí náà ọ̀sẹ̀ bọ́ kò sérí àṣé nígbà tó jẹ́ wípé kò sí punctuation mark àwọn alamatul istifham àpẹẹrẹ ká fi kọ́má sí nǹkan ká fi àmì ìbéèrè sí nǹkan kò sí inú Al-Qur'an kì í ṣe yí pé wọ́n wá ń ṣe punctuation rẹ̀ tí a ń ṣe kí ni o tí a ń wọ bẹ́ẹ̀ èèyàn a sì máa gbé tóònù a máa mú béèyàn sì máa ń béèrè wá hadha rabbi sọlọ́wọ́n ọba mi wá lélẹ́yìí ní tí Ibrahim ń sọnù kò sọ yí pé hadha rabbi ọlọ́wọ́n ọba mi ni tó o bá sọ báwọn tí ń sin nǹkan tó o Ànábì Ibrahim sọ pé hadha rabbi ìtura nǹkan hadha rabbi sọlọ́wọ́n ọba tèmi wá lélẹ́yìí. falamma afala qala la uhibbul afilin. Ànábì Ibrahim ní àwọn ní falamma afala ìgbà tí ìràwọ̀ wá wọ̀ kò sí bí ìràwọ̀ ó sì pẹ́ lójú sánmà yọ wọ̀ náà ni ń gbọ́ wá wọ̀ Ànábì Ibrahim ní sẹ́ rí nǹkan sọlọ ó ti sẹ́yìn kó ti sọ ń bẹ̀rẹ̀ náà pé hadha rabbi question ni o sọlọ́wọ́n ọba mi wá ní ń gbọ́ wá wọ̀ wá ní la uhibbul afilin ọlọ́run sọlọ́run renu tí ó máa wà fẹlẹ́bùngbà kan tí ó di nọ́ọ̀tà fẹlẹ́bùngbà mi nígbà tó bá tún ti á wọ̀ máa wá ní bùkátà sọlọ́run ọba mi lálẹ́ so wọn wá ní ọlọ́run ti lọ sùn sọlọ́run nu gbogbo ẹni tẹ́ ẹ mú lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ṣé èsùn ni Ànábì Ibrahim lè mú falamma ra'al qamara bazighan qala hadha rabbi. nígbà tó di alẹ́ ó tún rí ìràwọ̀ òṣùpá tó tóbi ó ní hadha rabbi sílẹ̀ ní tòwá pé lọ́lọ́run ọba mi kò sọ pé ọlọ́run mi ní. falamma afala qala la illam yahdini rabbi. sáyìn náà gbọ́rọ̀ nígbà tí òṣùpá wá wọ̀ Ibrahim wá ní àti ìbásọpọ̀ lọ́wọ́ ọba mi fọ̀nà mọ̀ mi ṣébi tẹ́mi náà ọba tó wá lọ máa gbájúmọ́ ni. la akunanna minal qawmi ddallin. inú ẹni tí ọba máa fo oògùn ṣẹ̀sìn lèmi náà ọba wà tó ti sọnù dànù o ẹ mọ̀ kí gbogbo ọgbọ àfà wọn á tún bá àfà nídìí ìgbẹ́rẹ́ àwúre wọn tún bá àfà nídìí àwọ̀rò wọn tún bá àfà níbi ìgbẹ́rẹ́ arọ́bí wọn tún bá àfà tó tún sọ pé yọ̀nù ayé lélẹ́yìí Ànábì Ibrahim ní tí ẹ bá fẹ́ pọ́ lọ́wọ́ ń fọ̀nà mọ̀mí èmi náà ọba máa so oògùn kíni. minal qawmi ddallin. kí ló tún wá ṣẹlẹ̀. falamma ra'a ash-shamsa bazighatan qala hadha rabbi. ìgbò tó wá di pé ọdọ̀sán lòrùn bá yọ Ànábì Ibrahim ní sẹ́lẹ̀ wà lọ́lọ́wọ́ ọba mi. hadha akbar. ilé mọ̀ tóbi ń tiẹ̀ sẹ́lẹ̀ ní àwọn àjọlọ́ mi òun mọ̀ tiẹ̀ tó ń bọ̀ lọ́sàn-án tiẹ̀ ló bá tún wú ló tún wá wú gan-an Ànábì Ibrahim ní ilé hadha akbar ilé mọ̀ tóbi sẹ́lẹ̀ ní àwọn àjọlọ́ ń tèmi. falamma afalat qala ya qawmi inni bari'un mimma tushrikun. ibi tá à ń lọ gangan nù nígbà tóòrùn náà wá wọ̀ Ànábì Ibrahim ní ẹ̀yin èèyàn mi inni bari'un èmi bọ́pá bọ́sẹ̀ kó mimma tushrikun kó níbi gbogbo ń tẹ́ fi ń múrogún pọ̀ mọ́ Ọlọ́run ìwọ náà tó o bá jẹ́ mùsùlùmí gidi tó o fẹ́ ràánú Ọlọ́run gbogbo ń táwọn èèyàn fi ń múrogún pọ̀ mọ́ Ọlọ́run ìwọ náà gbọ́dọ̀ bọ́pá bọ́sẹ̀ kó ń bẹ̀ wọn ò gbọ́dọ̀ bá mùsùlùmí lórí pé ń gé apá èèyàn
ń lo orí èèyàn ń lo nǹkan torí kíni sáyé tẹ́ ẹ fẹ́ ní náà ńgbẹ wá ní ẹsọ ẹni tó ní tó wá ju ayé ẹsọ ẹni tó láyé níta ní alágbájá tiẹ̀ ní ayé wọn ò padà wá kú náà ẹsọ àtúnwá ẹ̀yin ìyá ń gbági ẹ̀yin ìyá ní ogun pa ẹ̀yin ìyá ní kiri kan àìmọye àrìmọ́lẹ̀ sétorí ọjà yìí náà àwọn tẹ́ ẹjọ́ rì tí ọ̀wà tà ńkọ́ ọmọ pé ń tó rí ńkọ́ lójú ọ̀tà ẹ̀jẹ̀ lọ jáwọ́ so Ànábì Ibrahim ní mo bọ́pá bọ́sẹ̀ mùsùlùmí gidi tó bá pẹ́rẹ́ mùsùlùmí gidi ọ̀ gbọ́dọ̀ rí àáfàá kan tó wá jẹ́ pé ń fi yèèpẹ̀ ṣe kán wá ní ọjọ́ rẹ̀ àáfàá ti ń tẹ yanrìn àwọn wa náà fẹ́ lọ wọ̀ yòówù ká àáfàá yẹn kọ̀ǹfàmù òsìwò níbo Ànábì Ibrahim ní mo bá kọ́sẹ̀ mi máa tún ṣirikún torí pọ́lọ̀ nìkan lọ́ba tó ní máa kọ̀kọ̀ wọn ò ní kéèyàn máa fi yèèpẹ̀ ṣe. Inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal arda hanifa. Ànábì Ibrahim ní mo wá dojú kọ Ọlọ́run ọba tó dá sánmà tó dálẹ̀ ọba láì jẹ́ pé orí ẹ̀sánpù ń bì kankan ní tí ó mọ pọnrán gándan lẹ́yìn tí ó sàfọ̀ mẹ́sìn rẹ̀ fọlọ́n. Wa ma ana minal mushrikin. Ó ní èmi ò ìsìn ní ọ̀sẹ̀ bọ̀ kálukú náà gbọ́dọ̀ mọ kí ara rẹ̀ pé èmi ò ní èésà àfọ̀ògùn ṣẹ̀sìn àfọ̀ògùn ṣẹ̀sìn ẹlẹ́bọ àfà ń ò sí inú wọn ìwọ náà gbọ́dọ̀ mọ kálukú náà ti ń gbọ́ mi ṣé ìwọ náà lè sọ yí pé mùsùlùmí rẹ nìwọ náà o èèṣẹ́ tó ṣe kí ni o èèṣẹ́ tí ń yọjú léka tó o bá ń yọjú léka èèṣẹ́ mùsùlùmí dáadáa so ó fi hàn pé n tó ń ṣe ń lẹbọ ó ti ń gbé ọ jáde sọ pé náà fi ní sàrà lè lókù sí ọ wọn rìnà sí ọ séèyàn rẹ ní ẹ máa ń rìnà sí èèyàn rẹ ní ẹ máa ń rìnà sí. wa hajjahu qawmuhu qala atuhajjunni fillahi wa qad hadan. àwọn èèyàn rẹ̀ wá ń bá a jiyàn bí wọ́n sì máa bá a náà jiyàn tẹ́lómi ẹlòmí ò ní irú rẹ̀ dàda wọn sọ níta bá lọ́wọ́ àwọn bàbá wa níta àṣẹ kékeré kan làwọn èèyàn bá ń bá nàbí Ibrahim náà ní máa ń tábàrán máa lọ́wọ́ ní ẹ̀wá ń bì ṣe é gbádùn ẹ máa bá mi jiyàn lórí pé kí ni ẹ fẹ́ máa káńtà mi lórí kí ni o lórí pọ́lọ́wọ́n bá àlékè ọlá fọ́nà mọ́ mi. Wala akhafu ma tushrikuna bihi. Wallahi ìbẹ̀rù nkẹ́kẹ́ ìlé bẹ̀rù nkẹ́kẹ́ nu gbogbo ntẹ́ múrogún kọ̀mọ́ lọ́n àwọn ò lè bẹ̀rù gbogbo ntọ́ múrogún kọ̀mọ́ lọ́n ẹlòmíràn ni asàsí yóò kù kí ní kẹ asàsí wo náà tó wọ náà lè lásàsí gidi lọ́wọ́ kí gbèsè ayé rẹ̀ orí bó ṣe rí wọn so lè kó lè kọ̀ǹfàmù lọ́n tó tọ́ ẹ wá lẹ́ ní kọ̀ǹfàmù lọ́wọ́ rí nǹkan ṣé kọ̀sáwọn àfọ̀ ní kọ̀ǹfàmù lẹ́kọ̀ọ́ kọ̀sáwọn àfà tó lóògùn lẹ́kọ̀ọ́ àbí kọ̀sáwọn olóògùn lẹ́kọ̀ọ́ ṣé báwọn ẹlẹ́yọ̀ ń bẹ́ẹ̀ ṣe wọn gómìnà tó wà ń bẹ́ẹ̀ lè pé ń gbò ní ọkọ̀ kàdọ̀ mọ́rin mọ́ kí ló dé bí ìjọba bá ní ẹ̀mẹ́ jáde lọ́la wá wa kọ̀ǹfàmù ọmọ kó oògùn ọ̀ràn ìjọba. Wala akhafu ma tushrikuna bihi. Èmi ò lè bẹ̀rù nkẹ́kẹ́ so orí àṣírí tí ń bẹ́ẹ̀ bí ogun ni pé ẹni tó bá ti lè bẹ̀rù ogun báyìí èṣù ti mú yóò sì rànú tó ṣùgbọ́n tó o bá ti gbẹ̀mí lọ́lọ́run tó o bẹ̀rù o ti járáǹkì ogun. Illa an yasha rabbi shay'a. àfi tó ń bá ní yóò ṣẹlẹ̀ sí mi ló kù. Wasi'a rabbi kulla shay'in ilma. Ọlọ́run ọba mi fi ìmọ̀ràn kiri ká gbogbo nǹkan tí màá rẹ̀ sí gbà ayé. Afala tatadhakkarun. ṣé ẹ̀ wá rántí ni àbí Ọlọ́run lẹ́ ń pèsè ẹ̀rọ kó bá tí máa ń sùn ni à ń sọ̀rọ̀ Ọlọ́run ẹnìkan ní mọ́ọ̀rẹ́ àbàtì ẹ̀jẹ̀ ibi tí wọ́n bá ti yín padà tó ti ń lọ àwọn ẹni Ọlọ́run sì tẹ̀wọ́ sọ́lọ́run pé Ọlọ́run ìkan nínú àwọn ajá rẹ o sọ́yá mọ́so lọ́ba tán. Wa kayfa akhafu ma ashraktum wa la takhafuna annakum ashraktum billah. ọ̀rọ̀ ńlá ní nàbí Ibrahim sọ ń bì bó o ní í ṣe máa bẹ̀rù tẹ́yìn ń ṣe lẹ́yìn Ọlọ́run tẹ́yìn ò ní bẹ̀rù wípé ẹ̀yin tí ẹ̀ ń dáràn wájú Ọlọ́run sẹ́yìn mọ̀kọ́ lọ́rùn níyìn ni ẹ tó wá ní ìlànà àwọn bàbá kan Ànábì Ibrahim ní sẹ́mi ní ìmọ̀ bẹ̀rù ni àbẹ́yìn lọ́yẹ̀ kẹ́ mọ̀ bẹ̀rù pé inú tó bí Ọlọ́run nu ẹ̀yin náà jẹ́ àrònú Nàìjíríà láti 1977 tí wọ́n ti establish Festac ìgbà náà ni wàhálà ti ṣẹlẹ̀ Nàìjíríà ẹbọ tí wọ́n gbé wọlé ni gbogbo ibi tí wọ́n bá ti lè gbé ẹbọ báyìí lárugẹ àdánwò ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ wo bí wàhálà Nàìjíríà ti bẹ̀rẹ̀ náà àwọn àgbàlagbà náà padà sínú tán látọdún náà ṣebí tí Murtala Muhammed tí ó gbanu ẹ padà náà tán látọdún náà tó fi dì sìn sóògbé ẹjọra wọn mọ́ ni.
ما لم ينزل به عليكم سلطانا. ṣe ntọ́lọ́wọ̀n ọ̀sọ́ ẹ̀rí kẹ̀kẹ́ kalẹ̀ lé lórí ẹ̀kẹ́ mú ní ẹlòmíì ọkàn mú gi ó sì sọ́dọ̀ lọ́ọ̀ nánu ẹlòmíì ọkàn mú ẹlòmíì rọ tẹ̀sùn bá ẹ̀ẹ̀kan rò oríṣiríṣi ewu la tó ń rí ní ìsìn ṣé lẹ́yìn wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ntọ́lọ́wọ̀n ọ̀lẹ́rì níta tó ń rí ní ìsìn ńgbà ìbára àwọn fáàmì ó lè wọṣọ méje tó yọ wà wọ sọ́ọ̀sì bíi mẹ́rin so blue kan rẹ́ẹ̀dì kan white kan ó lè dé face cap lórí agbádá ẹ dákun tí ẹ bá tiẹ̀ ní Ìmáàmù Málíkì Ìmáàmù Ṣàfí tá a bá tiẹ̀ rí ẹ sójú tá a rí fọ́tò wọn ṣé wọn náà wá lè wò pé ṣé Ìmáàmù Málíkì náà dàbí wèrè báyìí so láì tí ì rí Ìmáàmù Málíkì gan ṣé wọn náà wà wò pé ẹni tó péré ẹ̀ ń ṣéwù tí ẹ fi wheelbarrow gbé káàkiri yìí tó ẹ pé èèyàn tó gbayé ṣé Ìmáàmù Málíkì wá lé ó tó lè rí báyìí tó o bá tiẹ̀ rí fọ́tò rẹ̀ rí má ti lọ ọ̀dọ̀ Ànábì o sọ pé Abubakar ò lè rí báyìí níbo látún ti rélẹ́yìn فأي الفريقين أحق بالأمن. ta nínú ikọ̀ méjèèjì nínú ẹni tí ń ṣoògùn àtẹni tó gbára lọ́lọ́run tó yẹ kọ́kàn rẹ̀ ó balẹ̀ ẹ wàá máa dẹ́rù bà wá ta ní ìfọ̀kànbalẹ̀ wá fún ẹni tó gbára lọ́lọ́run ní ìfọ̀kànbalẹ̀ wá fún. In kuntum ta'lamun. tẹ́ ẹ bá mọ̀ tó bá jẹ́ pé ẹ bá mọ̀ ni ní àyà tá a fi kádìí rẹ̀ ńlẹ̀ tá a fi mọ̀ wípé àníṣe èèyàn gbọ́dọ̀ bọ̀pá bọ́sẹ̀ kúrò níbi ẹbọ àtàwọn tí ń ṣe súrọ́tù Tauba àyà alákọ̀ọ́kọ́ ni súrà yìí nínú gbogbo súrà Al-Qur'ani pátá ó ní òní bisimilahi rahman rahim àwọn àfáà ní kí ni reason tí òfin ní bisimilahi rahman rahim torí ń tọ́ parí bisimilahi ó ní ìkẹ́ arahman ọba àjọkẹ́ ayé arrahim ọba àsàkẹ́ ọ̀run ọlọ́run fẹ́ sọ̀rọ̀ wípé lónìí òun ti yọ sọ́bsidì àánú kúrò nínú ìgbésí ayé kèfèrí kó tó wáá fi bísímìláì bẹ̀rẹ̀ tó sì jẹ́ pé àánú lọ parí rẹ̀ ká ẹ lè bá àmọ́ pé àánú ò ní lé kèfèrí bá ẹja bísímìláì kó ń bẹ. àánú ò lè lé ọ̀sẹ̀ bọ́ bá kí lọ́lọ́run wí ọlọ́run ní bara'atun. bara'atun minallahi wa rasulihi. ọlọ́run ní ìjùpájùsẹ̀ ẹlẹ́ni ìbọ̀pá bọ́sẹ̀ kúrò ní o látọ̀dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀. Ilal ladhina ahadtum minal mushrikin. lọ sí ọ̀dọ̀ àwọn tẹ́ ẹ bá ṣàdéhùn torí pé ọ̀rọ̀ pọ̀ ń bí eléyìn inú àwọn ọ̀sẹ̀ bọ tẹ́ ẹ ti rẹ́ wọ́n mọ̀jọ gbénú ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ní ọ̀yá èmi ọlọ́run mò ń kéde báyìí wípé wọn ń lọ́wọ́ sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ bọ mọ́ ànábì náà ń kéde báyìí sọ ẹ rí gbogbo àwọn tẹ́ ẹ bá ṣàdéhùn àwọn tó jẹ́ lẹ́bọ tẹ́ ẹ bá ṣàdéhùn tẹ́ ẹ ní wọ́n máa gbénú ìlú mo fẹ́ fún ọ láàyè fasihu fil ardi arba'ata ashhurin wa'lamu. ọlọ́run ní oṣù mẹ́rin ni mo fún ẹ wà nábì kí wọ́n fi wá gbogbo ohun tí wọ́n bá máa ṣe káàkiri ẹ̀rìn káàkiri orílẹ̀ ṣe é rí lẹ́yìn oṣù kẹrin o sórí àwọn tẹ̀bílíìgì tí wọ́n bá máa láyà ìfúnjáde ṣé ẹ̀ẹ̀mọ́ tí ń ṣe yín ni ṣé àyàtọ̀ ọlọ́run sọ pé òun fún àwọn ọ̀sẹ̀ bọ́ ní oṣù mẹ́rin kẹ́ẹ̀fì fíẹ́lẹ̀ yìí mùsùlùmí ẹ̀ bá ń fa nǹkan ní Mádínà o lẹ́yìn oṣù kẹrin tí wọ́n bá dé báyìí níjọ́ kan tí tẹ̀bílíìgì kan kó tiẹ̀ fún mi pé ọlọ́run sọ pé kárìn káàkiri orílẹ̀ fún oṣù mẹ́rin mo ní òkè àyàtọ̀ tẹ̀lé ẹ wàá kà àyà ntọ́lọ́ ní ká ṣe ni pé tó bá dẹ̀yìn oṣù kẹrin ọlọ́run ní tẹ́ ẹ bá rí ẹ lù ọ́n lùkulù ẹ kogi fún ẹ tó bá ti ń tìjáde dé báyìí ká kogi bọ̀ lórí kí lọ́lọ́run wí. wa'lamu annakum ghayru mu'jizillahi wa anna Allaha mukhzil kafirin. ọlọ́run ní ẹ lọ́mọ kó wọn ò lè bọ́mọ wọn ọlọ́run lọ́wọ́ òun ó sì yẹpẹrẹ ọ̀sẹ̀ bọ láyé òun ó yẹpẹrẹ kèfèrí ni ọlọ́run wá ní wa adhanun minallahi. wa adhanun minallahi wa rasulihi ilan nas. ọlọ́run ní ìkéde rèé látọ̀dọ̀ wọn ọlọ́run àtànàbí lọ sọ́dọ̀ gbogbo ará ayé wípé kí ni. yawmal hajjil akbar. ọlọ́run ní níjọ́ tẹ̀ ń ṣe hajj lọ́wọ́ yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ ọ́n kí ni hajjil akbar yìí kọ́ la fẹ́ sọ ìjọ àràfà yìí èmi ọlọ́run wá ń kéde báyìí pé kí ni o. anna Allaha bari'un minal mushrikina wa rasuluhu. ọlọ́run ní èmi ọlọ́run ti bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ bọ wa rasuluhu ànábì náà ti bọ́pá bọ́sẹ̀ ànábì bọ́sẹ̀ o sànà nígbà tọ́lọ́run wá kéde pé òun yọwọ́ lọ́rọ̀ èèyàn ẹni tọ́lọ́run bọ́ wá yọwọ́ lọ́rọ̀ rẹ̀ sọ yẹ kéèyàn wọ́ mọ́ra ìwọ àfáà náà ọlọ́run ló yọwọ́ ń bí ẹbọ òun yọwọ́ ń bí àwọn tí ń ṣe ìwọ tó wá ń mẹ́bọ tó wá ń dà pọ̀ mẹ́sìn ẹ dákun jàmáà ẹ jẹ́ àkíyèsára o àfààní ọlọ́run bẹ́ẹ̀ lọ́run èyí tá a gbọ́ kọ́lọ́run mọ́ sí ní ìbálẹ́jọ́ aburú fún ẹnì kọ̀ọ̀kan wa àwa tí a bá ní ìbéèrè ká pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08151
925925 081 51 925925 tàbí 081 21 02 48 46 081 21 02 48 46 tí a bá náà hello salamu alaikum náà ìbéèrè sà 08151925925 hello salamu alaikum hello salamu alaikum láti bulletin pè ok ìbéèrè yín o. Kọ́ máa ṣe kíni? Kí ni wọ́n ń ṣe ẹ̀sán tí wọ́n ń ṣe? Àní kílẹ̀ láwọn àfáà yẹn ń ṣe. Iná láti sọ kò sí babaláwo àfáà nìyàn ìmọ̀ jósẹ̀ ìmọ̀ jó nǹkan máa gúnrí nǹkan káàkiri débi pé tẹ́ bá tó wá dáhùn àyè ibi tí wọ́n ti ń ta àwọn lékúlẹ́jà kankan gbogbo àwọn èdè lárúbáwá tó wá lé páàtì ara nǹkan kọ̀ọ̀kan lórí òun ni wọ́n ti mọ̀ wọ́n kí ṣe ráṣù lẹ̀ ń fẹ́ ṣé kìíní kan lẹ̀ ń fẹ́ bóò ní ẹ̀sìn mọ̀ táwọn àfọ̀bá lọ nábẹ̀ ọlọ́run ṣàánú wa o. náà 08151925925 hello. Wa alaikum salam wa barakatuh. Yes ma. Náà wọ́n lẹ ẹlẹ́mọ̀ ń gbọ́ pé wọ́n sọ pé Ọlọ́run ọ̀kọ́ àjò ọ̀rọ̀ burúkú ni nígboro ẹnu àwọn èèyàn so Ọlọ́run bá lékè ọlá kọ̀ọ̀kọ́ àdúà ni o àdúà àwọn àbá wa wọ́n ní Ọlọ́run bá lékè ọlá ọgbọ́ dákunjọ jàre ṣe ń tó ṣe òun ni ọ̀fẹ́ a máa rawọ́ sí ni ohun tó sọ náà Al-Qur'an ni pé ud'uni astajibu lakum ẹ bẹ̀ mí ń sì dá yín lóhùn níbo ló ti wá ní ká lọ máa jókòó ká lọ máa sin gbẹ́rẹ́ káàkiri Ọlọ́run ṣàánú wa o. náà so ibi tí a rí mọ ní òní ní àti gba ìbéèrè wọlé ní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tó bá di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú tí a bá fẹ́ pè wá láti béèrè béèrè lé tí è ṣe láì orí rédíò báyìí láti béèrè béèrè lẹ́yìn ètò ká máa pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070106439 070106439 tàbí 090